ẹ wo àwọn ọkùnrin méjèèjì tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ yìí, àwọn ọkùnrin méjèèjì tá à ń wò lókè yìí, honourable local government ni wọ́n o. Àwọn ajínigbé wọ́n sì ti jí wọn gbé, wọ́n sì ti pa wọ́n. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á share fídíò yìí kí gbogbo èèyàn tó rí nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀. Ọlọ́run mọ̀ fìṣọ́ ẹ̀ṣọ́ wa o, gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè bí ẹ ṣe ń share fídíò yìí kò ní kàn yín o, tẹ̀bí tará taya tọmọ. ẹ wo ọkùnrin tẹ́rí tó wọṣọ blue yẹn, n tó wọṣọ blue yìí ni o, orúkọ rẹ̀ ń jẹ́ Jamilu Sanni, ó ní director of planning ní Talata Mafarawa local government Zamfara state. ẹnì kejì rẹ̀ yẹn ni orúkọ rẹ̀ ń jẹ́ Yayi Muslim lórúkọ tiẹ̀. kánsílọ̀ lòun náà o, tó wọṣọ funfun tiẹ̀ yẹn, kánsílọ̀ lòun náà tó ń ṣojú wọ́ọ̀dù Jangebe ní Talata Mafarawa the same local government. ó tún wá kù ẹnì kẹta wọn, àwọn mẹ́ta ni wọ́n travel nínú mọ́tò kó tó di pé àwọn ọ̀daràn ajínigbé mú wọn lójú títì. ìyẹn ni local government revenue junior officer ní the same local government kan náà ni àwọn mẹ́ta jọ ń ṣiṣẹ́. ṣùgbọ́n gbà táwọn ọ̀daràn yẹn ká wọn mọ́bẹ̀, ìyẹn escape, wọ́n ṣùtì ẹ̀ ìbọn gbà, ṣùgbọ́n ó sì padà ya, ó yà dànù, wọn rí òun gbé lọ. àwọn méjèèjì tán rí gbé lọ lélẹ̀. wọ́n travel lọ sí local government head office láti lọ ṣe preparation and planning fún hajj program. náà fẹ́ lọ coordinate ní local government head office láti lọ coordinate movement to the hajj program. láti Jangebe area lọ sí Talata Mafarawa local government head office ní Zamfara state. wọ́n wá dé highway express sí Anka Mayanchi expressway. ibẹ̀ làwọn ọ̀daràn yẹn ti bù wọ́n so. àwọn mẹ́ta ni. ìyẹn tó jẹ́ revenue junior officer ìyẹn escape, wọ́n ṣùtì ẹ̀bọ̀ ó gbé bọ́dì, ìyẹn yà dànù. ọwọ́ wọn wá bá director of planning àti one honourable councillor member ní the same local government. wọ́n wá kó àwọn méjèèjì yẹn lọ. ṣé ẹni bá ṣe wá gbé wọn lọ yẹn, àwọn local government executives yòókù wá bẹ̀rẹ̀ sí negotiate pẹ̀lú àwọn ọ̀daràn ajínigbé yẹn. wọ́n bá wọn negotiate, ẹgbà iye báyìí lágbà, ẹgbà iye báyìí. local government oníye tó tẹ̀ ń béèrè yìí, iye báyìí lágbára wá ká, iye báyìí la fẹ́ gbà. wọ́n ti ń lò bí almost 10 days to 2 weeks, ó ti ń lò bí ọ̀sẹ̀ méjì sí bí ọjọ́ mẹ́wàá tó ti jọ ń drag negotiation lórí phone. iye báyìí la fẹ́ san, iye báyìí la ní, iye báyìí la fẹ́ gbà. negotiation wọn ò tètè wọ̀. àwọn local government executive yòókù látòrí alága àtàwọn yòókù wọn ò tètè kó iye tí wọ́n fẹ́ gbà wá. ìgbà tó wá ti ń lọ bí ọ̀sẹ̀ méjì yẹn, àwọn ọ̀daràn ajínigbé yẹn wá bínú, bóyá nú bí wọn wá para fáwọn local government executive tó ń pè wọ́n lórí fóònù pé àwọn ò tiẹ̀ fẹ́ ẹni owó tẹ́ bá san mọ́, àwọn ó pa wọn ni, ẹ sì ní rí wọn mọ́ láyéláyé, kẹ́ ẹ juwọ́ sí wọn. bó ṣe wá di àárọ̀ òní tó jẹ́ on the 29 May 2026, wọ́n wá pè àwọn local government executive, ìyẹn àwọn ọ̀daràn ajínigbé yẹn ni o. àwọn náà pe àwọn ará council yòókù fúnra wọn, wọ́n pe àwọn alága pé ẹ̀yin executive yòókù ní local government, a ti pa àwọn méjèèjì yẹn o, kẹ́ wá wọn lọ bí báyìí, kẹ́ lọ máa wá òkú wọn bẹ̀. àwọn ti pa wọn, kódà iye kí iye tó bá wù kẹ́ fẹ́ san báyìí, àwọn ò gbowó mọ́, àwọn ti pa wọn, sàlámà lẹ́kùn, nígbà tí ẹ tètè gbé iye táwọn fẹ́ gbà wá. wọ́n tún wá sọ nínú ọ̀rọ̀ wọn gan síwájú nù fọ́nrán bá ṣe ń wo ìròyìn yẹn. wọ́n ní ìyẹn àwọn ọ̀daràn ajínigbé náà ni wọ́n tún wá sọ síwájú sí pé kódà gbogbo ẹni táwọn bá ti gbé ní agbègbè Jangebe yìí, àwọn ò ní mọ̀ tí ẹ bá yín negotiate price mọ́, àwọn máa pa gbogbo wọn ni. torí pé inú ti bí àwọn pẹ̀lú bí wọ́n ṣe tètè kówó wá lórí àwọn méjì tí wọ́n jí gbé lọ yẹn. honourable local government ni àwọn méjèèjì. ìkan jẹ́ director of planning to the local government. ìkejì jẹ́ one of the honourable councillor member ní local government yẹn náà. ìkẹta wọn revenue junior officer, ìyẹn escape. ṣe rí pé gbogbo ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè, ọ̀rọ̀ insecurity, ọ̀rọ̀ àwọn agbébọn ajínigbé, igbá àwo kòkò bàbá àṣàsùn tó ń ṣẹlẹ̀, ṣe rí pé gbogbo èèyàn ló ti ń kàn bọ̀ báyìí. gbogbo àwọn táwọn wo fídíò yìí, ọ̀rọ̀ yóò ní kàn, kò ní ya ọ̀dọ̀ ẹ, kò ní ya ọ̀dọ̀ tèmi náà. ẹ share fídíò, jẹ́ kí gbogbo èèyàn rí i. torí ọ̀rọ̀ orílẹ̀-èdè ó ti kọjá pé àwa máa sọ pé ìjọba ni òṣè kìíní kan, ìjọba ni, ó ti kọjá ọ̀rọ̀ ìjọba. ṣé àwọn tá à ń dárúkọ yìí náà ṣé wọn kì í ṣèjọba báyìí? ṣe rí pé ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè ó ti kàn kálukú personally, ó ti kó lórí ọ̀rọ̀ pé a máa pariwo ìjọba because àwọn tá a sọ yìí náà tá à ń sọ báyìí lọ́wọ́lọ́wọ́ yìí, àwọn councillor, àwọn director of kìíní kan to the local government, ṣé wọn kì í ṣe ìjọba?
ẹjọ́ ẹjẹ́ ṣe fídíò jẹ́ pé gbogbo èèyàn tiẹ̀ rí nítorí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kan gbọ́ gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ tó ń kàn lọ́tún tó ń kàn lọ́sí lórílẹ̀‐èdè kò ní kàn mí pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run tẹ̀bí tara tọmọtọmọ ẹ ṣí fídíò jẹ́ pé gbogbo ayé tún rí tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀.